Ẹ kú dédé ìwòyí, ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọ́rìnsìnúọlá Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Nínú fọ́nrán èyí tó kẹ́yìn tí mo gbé sórí afẹ́fẹ́, mo sọ̀rọ̀ lórí ìjàmbá tí ọ̀rọ̀ ọ̀làjú tó ti mú bá onírúurú àwọn kan nípa àṣà Yorùbá. Lónìí, tí a bá rántí ní gbogbo ẹ̀yin tí ẹ fi ọkàn bá mi lọ tí ẹ tẹ́tí gbọ́ fọ́nrán yìí, mo jẹ́ kó yé wa wípé Yorùbá wọ́n ní àgbékalẹ̀ tiwọn, wọ́n ní bí wọ́n ṣe ń wọ aṣọ wọn, wọ́n ní bí wọ́n ṣe ń jẹun, wọ́n sì ní bí wọ́n ṣe ń to ètò ìdílé wọn. Ṣùgbọ́n gbogbo àwọn kan wọ̀nyí ni onírúurú ìjàmbá ti bá nípa ètò ọ̀làjú. Mo ṣàlàyé wípé nígbà tí oore ọ̀fẹ́ bá wà, wàá mú gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Lónìí, ohun tí mo fẹ́ mẹ́nubà òun ni bí Yorùbá ṣe ń wọ aṣọ láyé àtijọ́. Ẹ káàbọ̀ sí yàrá ọgbọ́n. Láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá, àwọn òbí kì í pariwo bọ́mọ sọ̀rọ̀, pàápàá jùlọ nígbà tí wọ́n bá wà ní òde, ó túmọ̀ sí pé nígbà tí wọn kò bá sí nínú ilé, tí wọn kò bá fẹ́ kọ́mọdé ṣe nǹkan, ó ní bí wọn ó ṣe wò ó, bóyá àlejò ń fi nǹkan lọ ni, tàbí nígbà tí wọ́n bá jáde lọ, tí ẹnìkan fi nǹkan lọ ọmọ wọn tí wọ́n sì fẹ́ kó gbà á gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ tó mojú tó sì mọ ara. Tó bá ti wo àwọn òbí rẹ, tó bá ti di pé ìyá bá ti wò bí èyí, ó túmọ̀ sí pé wọ́n gbà á. Ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mà, náà mi jẹ́ ẹ mọ́ bínú mọ́ mi, ẹ ṣé gan. Wọ́n wá pé ẹ sọ fún ọmọ yín kí ẹ̀yin lè jẹ́ kó gbà nípa. Wọ́n fún ọ ní nǹkan ọgbà gbà rárá, ní ìfẹ́ ni. Ó lè wù ọ nínú ọkàn rẹ o, ṣùgbọ́n ò ní gbà nítorí pé ìyá rẹ ti fojú bẹ́ẹ̀ sọ̀rọ̀. Láyé òde òní kọ́, bólú rẹ̀ bá dẹ́rú ẹ̀ wò bẹ́ẹ̀ bá wo ọmọ. Mọ́mì mi kí ló tẹ̀ ń wò mí báyẹn? Kí ló dé? Ẹ̀yin òbí bó lẹ wà? Nǹkan ti ṣe wá o, nǹkan ti ń sọnù. Gbogbo àwọn kan wọ̀nyí kò nílò pé mọ́mì sọ pé kí n mọ́ gbà. Tẹ́ bá jókòó, tẹ́ pé nìkan sọ nǹkan kan fún ẹ tí ìyá rẹ ò fẹ́ gbọ́mọ tàbí kò fẹ́ kó gbà tàbí kò fẹ́ kó dára dé nǹkan yẹn, ó bá ti fẹsẹ̀ ta ọ́ ní pẹ́pẹ́ tàbí fọwọ́ ta ọ́ ní pẹ́pẹ́ pé mo ti fẹ́ máa lọ. Kí ló dé ìyá Emily ọmọ yín lòun ti fẹ́ òun ti ẹ̀ mọ̀ èèpẹ́ lóde ń tiẹ̀ ó lòun ti ń lọ nìyẹn. Kò sẹ́ni tí ó rí ti ìyàwó pé ìyá ló ní kó mọ̀ ṣe o, kò rí bẹ́ẹ̀ mọ́ lóde òní. Kí ló dé? Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ mo ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé ohun tí mo máa mẹ́nubà lónìí òun ni bí Yorùbá ṣe ń wọ aṣọ ní ayé àtijọ́. Ní ayé àtijọ́, àwọn ọmọbìnrin Yorùbá wọ́n máa wọ ìró àti bùbá. Àwọn ọkùnrin wọn á wọ ṣòkòtò sọ́ọ́rọ́ àti bùbá. Gbogbo tí nǹkan wọ̀nyí wà fún ni wípé nígbà tí wọ́n bá wọ aṣọ, wọ́n á máa bo ìhòhò wọn. Ẹ mọ́ gbàgbé pé mo jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀yà ara kan wà tí kò wà fún gbogbogbò láti rí ní ara obìnrin, àyàfi nínú ìyẹ̀wù fún olólùfẹ́ nìkan. Bẹ́ẹ̀ náà ló rí fún àwọn ọkùnrin. Ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀, àrùn obìnrin òun ni àrùn pọ̀ sí. Gbogbo ẹ̀yin obìnrin ẹ má bínú, ẹ mọ́ gbàgbé pé Ọmọ́rìnsìnúọlá náà ọmọbìnrin ni. Ohun tí mo sọ pé láàárọ̀ obìnrin ni àrùn pọ̀ sí ni wípé ọ̀pọ̀ ìgbà kò sí ní tọkùnrin ń wọ̀ tí ò bo ìhòhò wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí ní tẹ́ rínú ìhòhò ọkùnrin tó mú gbogbo aráàlú rojọ́ tàbí ṣe àròyé. Ṣùgbọ́n tó bá kan ọmọbìnrin, bí ká wo onírúurú orúkọ tẹ̀tí fún wọn lóde òní, spaghetti, body hug, show me your back àti onírúurú nǹkan mìíràn. Láyé òde òní, ọ̀pọ̀ aṣọ tí àwọn ọmọbìnrin wa ń wọ̀ kò bo ìhòhò wọn mọ́. Ẹlòmíràn àti lè rán aṣọ yẹn, wọ́n á rán ní ìran tó yẹ kó bo ìhòhò, wọ́n á rọra gé díẹ̀ kúrò láti fi àyà wọn sílẹ̀ fún àwọn ènìyàn láti rí. Gbogbo nǹkan wọ̀nyí kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Kí ló dé? Kí ló mú wa? Kí ló ṣubú tẹ̀ wá? Ẹ jẹ́ ká ṣàkíyèsí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ jẹ́ ká wò níbo ló ti dé. Láyé àtijọ́, ọmọbìnrin tó bá wọ aṣọ aṣèkíni o, á wọ̀ á bo ìhòhò. Nígbà tí wọ́n bá jókòó, wọ́n á tún la ìró yẹn bọ itan nítorí ká má bàa sí
ìdí sílẹ̀ fún ayé láti rí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ìjàmbá ti bá láyé òde òní. Àwọn òbí gan tí wọ́n ń fowó ara wọn rà wálé fọ́mọ, nǹkan díẹ̀ tó máa ń mú kí bànújẹ́ bá wọn níwọ̀nba ó ní wípé nígbà tó bá di pé bóyá ìfipábánilòpọ̀ bá wáyé, ìgbà náà máa wò pọ́mọ yìí wọrú nǹkan báyìí kó tó wọrú ẹ̀, irú èwo làwọn rà fún. Ẹ jẹ́ ká yẹ̀ wò. Nínú ìran Yorùbá kan yìí wọṣọ kí ọyàn ọmọbìnrin kó wà níta tàbí kí ìdí ọmọbìnrin kó wà níta. Gbogbo àwọn kan wọ̀nyí ni wọ́n ń dáàbò bò iṣẹ́ àwọn ìyá nínú ilé. Òun sì ni nǹkan wọ̀nyí wọn kì í gbà kí èèrà rin ọmọbìnrin. Wọ́n gbà wípé nígbà tí wàhálà bá bá ọmọbìnrin tàbí nígbà tó bá di pé ìdìbàjẹ́ ti bá ọmọbìnrin kó tó wọlé ọkọ, pé ọ̀dọ̀ àwọn òbí ni ó padà sí lọ, pàápàá jùlọ ìyá. Nítorí ìdí èyí, àwọn òbí ìyá wọn á bójútó ọmọkùnrin àti ọmọbìnrin, ṣùgbọ́n ọmọbìnrin ló ṣe pàtàkì jùlọ. Ìdí nìyí tó yẹ pé nígbà tó ọmọkùnrin bá ti bá bàbá ẹ̀ lóko tán, ìyá ló wà nílé tí wọ́n ń wo báyìí là á ṣe, báyìí kọ́ là á ṣe. Ẹ jẹ́ ká ṣàkíyèsí irú aṣọ wo là ń wọ̀. Tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà, o ò lè wọṣọ kó o fọyàn sílẹ̀, o ò lè wọ aṣọ kó o fìdí sílẹ̀ àbí kó o fẹ̀yìn rẹ sílẹ̀ kó o lọ ṣàfẹ́ kí wọ́n rí nǹkan kan. Ẹ jẹ́ ká ṣàkíyèsí. Bàbá tilẹ̀ ní onírúurú ọ̀nà tí à ń gbà láti ran aṣọ wa lóde òní. Bàbá ṣàkíyèsí, ẹ máa rí pé èyí tí Ọmọ́rìnsọ́lá gan wọ̀ sọ́rùn kì í ṣe ìró, kì í ṣe bùbá. Bá ṣe wá ní bá ṣe ń gbà ran aṣọ wa lóde òní, ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé ẹ jẹ́ á rán èyí tí yóò bo ìhòòhò wa. Ẹ má jẹ́ ká rán aṣọ tí àwa tá a wọ̀ ò ní lálàáfíà, tí àwọn tó sì ń rí wa tí ò ní ní èrò tó dára nínú ọkàn wọn sí wa. Ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe ohun tó tọ́ àti ohun tí ó yẹ. Ẹ ṣeun.